Ọbabinrin Elizabeth Keji ti kú o. Elizabeth Keji, ọbabìnrin tó pẹ́ lórí ìtẹ́ jùlọ lórílẹ̀‐èdè United Kingdom, ti dágbére fáyé. Obìnrin náà mí èémí ìkẹyìn lọ́sàn-án ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 8 oṣù kẹsàn-án ọdún 2022 yìí ní Balmoral pẹ̀lú àwọn ọmọ àti mọ̀lẹ́bí rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ìkéde tí wọ́n ṣe láàfin Buckingham tó ń lò. Ẹni ọdún 96 ní í ṣe. Ọbabìnrin yìí ní sáà ìṣàkóso rẹ̀ sì pẹ́ jù lọ lórílẹ̀‐èdè United Kingdom. 70 ọdún ló fi ṣàkóso. Olórí ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì 15 ló bá a lórí ìtẹ́ ọba. Ó gorí ìtẹ́ lóṣù kejì ọdún 1952 lẹ́yìn ikú bàbá rẹ̀, ọba George kẹrin. Wọ́n sì ṣayẹyẹ ìgbadé rẹ̀ lọ́dún 1953 tó tẹ̀lé. Látìgbà táwọn dókítà ti kéde pé àárẹ̀ àgbà ti mú màmá náà lọ́jọ́ Wẹ́sídẹ̀ẹ́ làwọn ọmọ rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin ti rìnrìn àjò lọ sọ́dọ̀ màmá wọn tí wọ́n sì dúró tì í tó fi dákẹ́. Gẹ́gẹ́ bí òfin ọba jíjẹ lórílẹ̀‐èdè náà, àkọ́bí ọmọ rẹ̀, ọmọ-ọba Charles, ni yóò rọ́pò rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Òun sì ni yóò ṣáájú ayẹyẹ ìdárò àti ètò ìsìnkú tí yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ Ẹtì Friday. Tẹ́ ò bá gbàgbé, olóògbé yìí wà lára àwọn aláṣẹ ilẹ̀ United Kingdom tí wọ́n dá ìjọba padà fáwọn olóṣèlú ilẹ̀ Nàìjíríà lọ́dún 1960 tá a kúrò lábẹ́ ìjọba òyìnbó amúnisìn tá a gbòmìnira. Obìnrin náà sì wà nípò ààrẹ ilẹ̀ wa fọ́dún 3 kí Nàìjíríà tó gba òmìnira pátápátá lọ́dún 1963 lẹ́yìn tí wọ́n ṣàtúnṣe sí ìwé òfin tá à ń lò nígbà náà. Ọjọ́ 21 oṣù kẹrin ọdún 1926 ni wọ́n bí olóògbé Elizabeth Keji. Ọjọ́ 9 oṣù kẹrin ọdún 2021 tó kọjá lọ́kọ rẹ̀, ọmọ-ọba Philip, kú lẹ́ni ọdún 99. Ìgbéyàwó wọn sì wà fún ọdún 73. Kárí ayé làwọn aláṣẹ àtàwọn èèyàn pàtàkì tí ń rọ̀jò iṣẹ́ ìbánikẹ́dùn sí orílẹ̀-èdè United Kingdom. Wọ́n ní ẹni rere ní ọbabìnrin tó lọ ọ̀hún. Faith Adébọ́lá ló ń ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.